Africa Content TV. Ibi orí Fújì pẹ̀lú ìlọ ọmọ kú bá ń sìn fún dúpẹ́ ọlọ́. Bọ́lá gbọ́dọ̀ tàbí orí Yéésù ìyá dàbẹ̀ ni pé àdàbí ẹni pé kò sẹ́ lómi ìmọ̀ kí o gbà sí. Ibà ṣe bèbí náà rẹ̀ táyé o. Ẹni àpèjẹ toro kájọwọ́ ẹ̀dẹ́ lẹ́kì o. Ìpele ló ń pèlè sí o, àṣọ. Èrè tí ń bá o, sọmọ náà kéèdì táyé o. Níbi iṣẹ́ Fújì o fi dá mi lẹ́jọ́. Súnmọ́, ó tí ó yáwọ́ mi, bàbá ní Yéésù ní pé o. Bó bá ti ní nípa foundation kó máa ṣoríire. Bó bá gbìyànjú Yéésù kó bí èèyàn tó mọ owó tọ́jú tó mọ dáadáa ṣe kọ́rẹ́nsì bíi ti kú sóòó. Bó ṣe dàgbà tó, bó ṣe lọ́lá tó, àìkí bí inú bó ṣe lókìkí tó lọ́tà pọ̀ fún ẹ o ẹ̀rí. Ó ṣe wá jẹ́ kó kọ́rẹ́nsì rẹ̀ pariwo kiri o. Ẹ ti ẹ fi mí sílẹ̀ nígbà kan ọ̀gbọ́n. Bẹ́ẹ̀ bá lórí Facebook ọ̀rọ̀ kọ́rẹ́nsì o. Eléyìí ó lè sọ pé ó láwọn. Eléyìí ó lè lókun òru jù. Eléyìí ó lè ní kò kí ń ṣòro fi hàn àwọn kọ̀ọ̀kan. Ẹbí ráyè Yéésù wò láti jọ ti ń tiwà. Bẹ́ẹ̀ bá gbọ́rí 30 years pé o. Kátó wá sọ pé mo ti lé 30 títí lóra o. Ṣé mi ò ní sáà àkọ́kọ́ ni? Ọlọ́run fi lérí bí ó báyìí, ó ṣoríire, ọmọ náà tún ṣe. Ẹlọ́bìnrin abẹ́sì lè ọmọ ti dání, ó lè sọ̀rọ̀ nípa lórí Yéésù mú ìwé èèyàn tí ń jẹ́. Ṣùgbọ́n ìyẹn padà mẹ́sàn-án lórí Yéésù mú. Káyé bàbá ta nìkan ìlọ́kújẹ. Ó ti fẹ́ mi yẹn Yéésù mú lẹ́yìn o. Gbogbo ògbónìyàn nínú Fújì ó ti parí. Oníkálukú ló máa lò bá tiẹ̀. Ìgbà tèmi náà rè o. Ó ṣe wá jẹ́ tí ìpá ti dáṣà kan náà ń tẹ̀lé nìṣó o. Kó lébi ògbó bàbá ní Yéésù kí ní kékeré á. Ṣé kí lébi rọ̀pọ̀lọpọ̀ Yéésù kó lébi ògbó ẹ̀yin lọ́pọ̀ mi yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá kì í ṣògbó. Ẹ̀yin náà kì í ṣògbó ògbó yìí. Mo ní mo yàtọ̀ sí àwọn yàbọ̀, àwọn pàtìpátì, àwọn gàrí ẹ̀wà, àwọn sòsì máa mọ̀ ooo. Ṣé kí ìpera mi ló sì ní ẹgbà mi o? Ó ṣe wá jẹ́ orí kọ́rẹ́nsì lẹ́yìn síbí kan ẹgbà mi. Mo tún ní ẹ lọ sọ ọ́ lọ́jà. Ẹ̀sìnmi ariwo sọ lọ́jà ẹni tí máa sọ bẹ́ẹ̀ mọ́ ṣé kẹ́ ẹ máa sọ nínú rú ni o ẹni tó bá lóko làbọ̀ Yéésù kò wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ lọ́jà o ẹ̀sìnmi ẹ ṣọ́ra yín ẹ jẹ́ kí n iṣẹ́ tí wọ́n á ní lókè tó rún mi o ẹjọ́ o ẹ̀yin tí wa. Ẹ ṣàánú mọ́ mi ní mo ní sá wọ́n kì í kọ́lé ra ilé kọ́ ṣé nàbà ló mọ́tò nàbà fi gara ni. Àbítọ́ ló ń bá ṣe dáadáa fún wa, ìran lórí ló ń sọ bẹ́ẹ̀ o. Ẹjọ́ o. Ẹ fi mi lọ́rùn sílẹ̀ bàbá yìí sí o. Kì í ṣọlá lọ́lọ́run fún mi kọrin sí o. Ẹ̀rí. Mo tún kọrin náà wèrè náà fi wo wèrè Yéésù fún ìyẹn tẹ́ǹtì ẹ̀mọ́ mi lọ́wọ́. Ẹkún mi Yéésù lọ́nà ìrìn pẹ̀lú. Ọ̀rọ̀ mi Yéésù lẹ́kún bẹ́ẹ̀. Ṣé tí kú sọ̀rọ̀ náà ní wèrè Yéésù ṣe lè bọ́ bí ṣó lè jọ̀dá bí? Àbí àdàní ní ìtọ́ni tó jọ̀dá lé wa lórí ìlú ọ̀tọ̀. Ṣé kò ní wèrè lóṣù olórí? Àwọn kí sọlá tó rògbò tọ́jọ́ ká lásánà láì pọ́jú mọ́ ọ̀rọ̀ òun. Ṣé kò ní wèrè Yéésù lẹ́bí ṣe olórí? Aláàjì táwa àkọ́tọ́kú ṣé wọ́n ní wẹ́rẹ́ o lẹ́fún mi jò lórí. Alákọ̀ sí lásán pé táwa
ibo ní Yéṣu kò kásọ̀ tún táwà. Táwà sọ̀rọ̀ tẹ̀lú kí ọ̀sán rí òwò. Adékúnlé ọ̀sán ní o, Àlàbí. Yéṣu mọ́lẹ́ ní bàbá ní Yéṣu mú ọmọ ìṣòro ṣé méjì lọ́mọ ní Yéṣu táyé lórí ọ̀pọ̀lọpọ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó bá wù ní bàbá ní Yéṣu láńjẹ́ lẹ́yìn odi ìwọ o lè pèrè ẹni nígbà òní o lè sọ pé ẹrú ni ẹ o lè sọ pé èrò ẹ̀yìn ni ẹ o tí mo fẹ́ Yéṣu mú wọn pèrè bí bá Yéṣu fún ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ẹ̀yìn tí ó. Gbogbo ẹ̀sọ́ wa tó ń sìn. Àwọn ẹgbẹ́ òní ìfúnjì àti ìpèrè àwọn dáyé. Àwọn tajẹ́ra àwọn Yéṣu mú máa gbọ́ mi nínú nínú àìkú. A ti ṣe gbogbo ẹgbẹ́ ẹ̀fọ́kàn ló ń jẹ́ LC látàwọn. Èmi àtàwọn tó kù ní o. Àtàwọn tó bọ̀ lẹ́yìn àtẹ̀yẹ wájú. Ẹ ṣe ẹ̀yin tẹ́jẹ́ fáàsì wa. Ẹ̀yin bloggers o. LC o. Ẹ máa ṣe o. Ẹ ṣeun. Wọ́n fi mi sọ yín pé ìbàtẹ́jà fún mi tán. Ẹni fẹ́ràn mi o. Wọ́n lọ fún yàn lówó Yéṣu mú pé ẹ bá ń bẹ́ nìkan o. Mi ò tiẹ̀ lé o. Ọlọ́run ni mo ní. Àdúrà ẹnu dáadáa bò mí tán. Tó bá ṣe pé mo fẹ́ràn lówó lẹ́yìn mi o. Ibo ni Yéṣu mú fún òní dúró báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ blogger tẹ́ ẹ fẹ́ràn táyé ẹ ṣe wọn dúpẹ́. Ìgbà tó bí ogún lé ẹ máa ṣe o. Ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ ẹ fún mi náà ẹ ṣe. Bí èèyàn bá pa àyà ẹ sọjà débi tí. Àbálẹ́ ni tó máa ní pé wàhálà màmá ènìyàn pọ̀ Yéṣu fún wọn sọ tẹ́lẹ̀ wọn. Ọ̀rọ̀ tó lọ nípa Fújì lọ́wọ́ yìí a ti ṣe mítìn a ti ṣe ẹgbẹ́ kan Yéṣu fún o. Ẹgbẹ́ àwọn pè lẹ́gbẹ́ focus power of music fún o. Ibà Yéṣu fún o. Ìyẹn làṣà tiwa. Àwọn dáadọ́ wà níbẹ̀ o. Afárá. Àwọn akẹ́kọ̀ọ́ Fújì kó bàjẹ́ o. Ẹ jọ̀wọ́ o. Ẹ̀yin bloggers, ẹ̀yin olólùfẹ́, ẹ̀yin fans, a ò fi mi sí. Bẹ́ẹ̀ ṣe tẹ̀lé mi, tẹ̀sẹ̀ lóṣù kásáàjì o. Tẹ̀tẹ̀lé Màlẹ́ká o, Àlàó. Tẹ̀tẹ̀lé Káàsì Àyà Àdìbọ́lá ẹ̀ṣẹ́. Tẹ̀tẹ̀lé RMC Ìgbò. Tẹ̀tẹ̀lé Ṣẹ̀fù Àlàó Adékúnlé. Tẹ̀tẹ̀lé Sílé Mọ̀nà Ìyá Àtàrẹ. Tẹ̀lé Abasi Obèṣeré pápátọ̀ sílẹ̀ o. Ẹ bá ṣe o, ẹ ṣe o. Ẹ̀yin bloggers, ẹ̀yin olólùfẹ́ iṣẹ́ àdúgbò ṣùgbọ́n bá a ṣe kì í tó. Bí ẹ bá sọ pé ẹ fẹ́rẹ̀ nìkan lẹ̀ ń bá tẹnìkan jẹ́ ó fẹ́ nìkan o. Àkóbá ló ń ṣe lẹ́gbẹ́ Fújì. Àkóbá ló ń ṣe fún wa Barrister. Ẹ jọ̀wọ́, ẹ pọ́nṣẹ́ wọlé. Dídáyé Bọ́lẹ́sì lákọ̀ọ́rin gidi. Ẹ sọ pé kọrin gidi. Ẹ̀yin mi. Ẹ má forúkọ mi Yéṣu mú bá tẹnìkan kan jẹ́. Bẹ́ẹ̀ bá ti pọ́n mi lé, ẹ bá ń pọ́n sí Fújì ilé ni o, kò pé wa. Báwo ni Yéṣu mú kẹ́ máa fi wá kàn? Kẹ́ máa fi wá kàn bí àgbo àbẹ̀yìn. Ẹ ṣe ẹ̀yin olólùfẹ́ o. Bí o bá sọ pé o fẹ́ràn mi kò ń pàtó nìkan jẹ́. Iṣẹ́ Fújì ló ń gbà jẹ́ o, ẹ jọ̀wọ́ o, ẹ̀yin olólùfẹ́ wa. Àtẹ̀yìn Yéṣu mú tuntun wí lọ́wọ́ kan sí pé bí ẹ bá lè fẹ́ràn wa. Bí ẹ máa torí ẹnìkan bú lágbájá, a ò fẹ́ ẹ mọ́ rárá. A ti ló fi amọ̀bára wa wí, amọ̀bára wí Yéṣu mú nínú ẹgbẹ́. Oúnjẹ gbọ́ lẹ́nu bàbá ní Yéṣu mú dálẹ́ yìí. Lẹ máa gbọ́ lẹ́nu Pasuma àwọn ọmọ. Àdìbọ́lá, lẹ máa gbọ́ lẹ́nu Sílé Mọ̀nà Ìyá Àdúrà Àtàrẹ.
lè máa gbọ́ lẹ́nu màláìka o aláwo lè máa gbọ́ lẹ́nu ugbe àlùkò lè máa gbọ́ lẹ́nu Pasuma o bàbá Bákàtù ẹ wo pèsè aláàrin wa mọ́ àgbàlagbà ní gbogbo àìsàn ògùn ìyẹmọ ṣe bá bínú bó bá ti lé 40 ọ ó ti wọ 50 òyìnbó ìfúnná 40 ó ti fún fọ ẹ̀fà àdìgbà yẹn ìfúnná 30 bọ́ǹsì ọmọ 25 ní ayé ìsúnmù wọ́n ti mọ tó ń ṣe agbáwájọ pé àwọn 50 ìsàkó ní àwọn 40 ìṣúná wa. ẹ jọ̀wọ́ ẹ̀jẹ̀ báǹsì ọ̀rọ̀ tí mo ń sọ lálẹ́ yìí gbogbo alájọsọ gbogbo ní ìfújì ló sọ bẹ́ẹ̀ ẹ ti máa rí gòfùkà sáyidì ló sọ bẹ́ẹ̀ ẹ ti máa rí ti màláìka o ẹ ti máa rí ti táyọ̀ kọrẹ́nsì tẹ́lẹ̀ tó tún wá sọ lálẹ́ yìí pàbó kéésù kù kẹ́lẹ́ gbọ́ dáadáa a ò fẹ́ wà lápá ọdún dúró. ẹ̀yin tẹ̀gùjà yéésù lù yẹ́ ṣe ẹ̀yin tẹ̀gùjà alágbájá gbùjà tàbẹ̀dò ẹ má torí ní bàtẹ̀ nìkan jẹ́ ẹ má torí ẹ̀mí kankan bà mí jẹ́ gbogbo ẹni tó bá ti bímọ ìbò kí Jésù tó ń ṣe dáadáa àwọn tó bá ti lóko wọn ní fẹ́ kó gbowó lẹ ẹni tó bá gbogbo owó lẹ bàbá ní Jésù kò ní lóko láíláí ẹ má bẹ nìkan kan jẹ́ torí kọrin sí o àti pera wa kò sí já láàrin wa mọ́ a ò fẹ́ wa láàmú gbogbo ní fújì o ẹ má ṣọ wá ní olórí dámàdàmà ẹ̀yin tẹ̀jẹ́ fàásì wa iṣẹ́ ẹkúnṣẹ́ wa dé ẹ bá kó lórí ilé ká bá ṣẹlẹ̀ ayé sùúrù ìyá máa pera wa táyé abẹ́rẹ́ o ẹ̀yìn tiwa ènìyàn. Gbogbo ní ajá sọ̀rọ̀ ènìyàn láṣọ yìí ní tí mo sì gbọ́dọ̀ bẹ́ẹ̀. Ènìyàn ó dájá sọ̀rọ̀ ènìyàn láṣọ yìí ní. Ẹ̀yin náà èèyàn mi, ẹ̀yin lèèyàn lágbájá, ẹ̀yin lèèyàn tàmẹ́dò, ẹ̀yin lèèyàn làkàṣègbè, ẹ̀yin lèèyàn ìgbò, ẹ̀yin lèèyàn pàṣọ, ẹ̀yin lèèyàn òṣùpá, ẹ̀yin lèèyàn màláìkà, ẹ̀yin lèèyàn tàẹ́rẹ́, ẹ̀yin lèèyàn aláwọ̀ṣẹ́ ìdẹ́kúnlé, ẹ̀yin lèèyàn kọ́rẹ́ǹsì o. Inú mi kan náà láti jọ ṣe é sùúrù ìjẹ́ má bẹ́ẹ̀ nìkan kan jẹ́ ẹ̀fẹ́ nìkan o, a ò fẹ́. Tẹ́ ẹ bá bẹ́ẹ̀ nìkan jẹ́ ẹ̀fẹ́ nìkan, iṣẹ́ fújì ilẹ̀ ìbàjẹ́ o, iṣẹ́ tí ibi tọ́mọ, tí ibi kọ́lé, tọ́mọ fi jọra lẹ́wù, àbòdì èso olùkọ́ tẹ́ bá bẹ́ẹ̀ nìkan fún mi oṣù fún o. Níṣẹ̀lẹ̀ bá aṣẹ́ ọ̀hún jẹ́ abẹ́yìn o, ẹjọ́ o, ẹ̀yin tiwa, ẹ̀yin tẹ́ fún ra dátà. Tẹ́ fi promote wa lórí Facebook, lórí Twitter ni, lórí Instagram, ibo ní èso fún o, ẹ máa ṣe o, ẹ ṣe o, ènìyàn, gbogbo ní ajá sọ̀rọ̀, ènìyàn láṣọ yìí, gbogbo fi gbọ́ra, ènìyàn, gbogbo ní ajá sọ̀rọ̀, ènìyàn láṣọ yìí, gbogbo fi gbọ́ra. Hôtẹ́ẹ̀lì Kúsò. Ilé Kúsò láwà, ilé Kúsò láàbàzú. Hòtẹ́ẹ̀lì tuntun náà yá Débísí yẹn ládùúgbò yìí o. Ọmọ ọkùnrin bá ń sìn ọmọ òṣèré ẹ̀ẹ́dá gbẹ̀ngbọ̀nrin. Ìdí ọjọ́ Sunday, mọ́júmọ́ Monday nínú Abíkẹ́ Mọ́tẹ́lá. Lájáde ti sí kòtò. Bẹ́ẹ̀ni ilé òfurá, olè ní òkó, olè ní òkó láṣẹ ní kẹsọ́jí. Kí ni táyé rí, kí ni tún sọ à? Wọ́n sì sọ pé Báńsù kan ní kẹgbẹ́ Fújì wọ́n sàṣà lópin Fújì. Ọmọdé Fújì ẹ̀ ronú, àgbà Fújì ẹ̀ fúnra. Báńsà fúnra lọ́jọ́ sí ní Báńsà tó já sínú. Àjà òfúra lọ́jà tó jì sí kòtò. Bá
Pàṣípò ní ilé òfurá, ó lè ní ọkọ̀ lé ọ̀hún o, láti ní kẹsọ́jí. Ẹ̀rọ ti 1960, táyìndé sí kírun dábàá gbogbo wa o. Àtàyìnlá quality kébé tọ́tí jagun fún ìbò o. Káyìndé wá sí òkè wa bàbá gbogbo wa. Kó tẹ́lá tẹ̀lé wọn àyíndé. Ẹ má bá ṣe fújì jẹ́ fún ọ o. Kéwà àwọn gbìyànjú níbi fújì gan ni. Ẹni bá ń bá fújì jẹ́ tó ń bá fújì fún tó tún bẹ́ẹ̀ tí fújì ṣubú láìṣe mi àgbọ̀dé ẹlẹ́dà sí kírù àyíndé kọ́ọ̀lì ti àyíndá wá sí àyíndé ẹlẹ́dà kéwà lábì wọn. Ẹni bá ń bá fújì jẹ́ tó ń bá fújì fún tó tún bẹ́ẹ̀ tí fújì ṣubú láìṣe mi àgbọ̀dé ẹlẹ́dà sí kírù àyíndé ti wọn. Máa sún ọ̀tá pọ̀jù ẹ́lí nìkan o, ẹ gbà mí o. Destiny, ọ̀tá pọ̀jù ẹ́lí nìkan sẹ́, ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ọmọ ti jáde ní pálọ́mọ́ búlì lẹ́yìn yé pàlìpà o. Yé pàlìpà o. Ṣẹ́gbọ́n tí mo wí. Ìyẹn nínú fújì lọ́wọ́ yìí o. Àfẹ́ wa là mọ́ o. Òtítọ́ sí wọ̀ wá ní pé ó ní fújì, ó ní wàhálà náà. Àwọn tó wà níbẹ̀ lọ́wọ́ yìí. A ti pera kò sí ìjà kankan. Túnbé a ti sẹ́ẹ̀tù ẹ̀ o. Àárín ìgbé àdára bíi Pasuma àti Bánátì náà. Bá a ti ṣe é ṣe tẹ́lẹ̀ ọ̀gá mi ní Paso. Mo ṣí wọn sí Pasuma ọ̀gá mi ní Paso. Ibo ni yóò ṣubú, ẹ bá lọ dájà sílẹ̀ láàrin wa. Kò mà lè ṣe kíjà má bà wá o, ẹ jọ wọn o. Kò lè ṣe kíjà má wà láíláí. Ẹ má máa gbé wá mọ́. Ẹ má torí Pasuma àbútáyé. Ẹ má torí táyé bú Pasuma o, ẹ jọ wọn o. Àwa náà wí. Ọ̀rọ̀ wa náà ló ń sọ. Ẹ má tó ọ̀ṣùpá sáyé ní ìfẹ́ ní kankan. Ìyẹn ò tí ẹni gbá ara. Ẹ má torí ìbàlẹ̀ ká abẹ́ni kankan. Òṣùpá má ti fẹ́ ẹnu ẹ̀ sọ pé òun ọ̀fẹ́ wa lára. Ó ti jáde lẹ́nu Paso pé ẹjọ́ ẹ̀yin blọ́gà aṣọ abẹ́yìn o. Ó ti jáde lẹ́nu kọ́rẹ́nsì láti gbọ́ báyìí pé ẹ̀yin olólùfẹ́ wa bẹ̀yìn o. A ò fi mi sí ẹ̀yin jẹ́ gíga ẹnì kan bá bàbá oníyèsí wò nínú wa. A ò fi mi sí kò sí yá àmọ́. Ọ̀tá pàdé ẹni mi lọ́sẹ̀ ẹgbà mi yóò. Ìpàlọ́tọ́ fún mi lẹ́yìn yóò ta ìgbà o. Yóò ta ìgbà o. A ò fi kú sí ẹ̀yin tẹ́ ẹjọ́ olólùfẹ́ wa o. Ẹjọ́ ẹ má sí ìwà gbọ́ túnde. Ẹjọ́ ẹgbẹ́ ẹ má máa póòsì wa. A sọ pé ẹ má ṣe póòsì wa o. Mistake tá a bá ṣe ẹ fi ẹ sẹ́yìn o. Ohun tó dáa báwo ni èso kò ní sọ nípa wa fẹ́ abẹ́yìn o.
bẹ̀yìn o, mo bẹ̀yìn o, ológo táyà, mo bẹ̀yìn o, ẹ̀ tí wá.